gbogbo àwọn èèyàn ló ti mọ̀ wípé àwọn Fúlàní tí wọ́n pera wọn ní Fulani Social Cultural Organization wọ́n bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti pàápàá jùlọ Ṣèyí Mákindé and all Southwest governor wípé kí wọ́n caution olóyè Sunday Igboho lórí wípé ó ṣe àbẹ̀wò sí ìlú Ìgbòho láti lọ kojú àwọn bandits tí wọ́n kidnap àwọn kan, and the reason is not just because of pé bóyá ó kọ̀ déédéé lọ bẹ̀ but ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ibi tí mò ń lọ ni pé ṣé àwọn Fulani Social Cultural Organization yìí ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ni láti lè máa threaten, to me èmi rí gẹ́gẹ́ bíi pé wọ́n threaten President Tinubu àti Governor Ṣèyí Mákindé ni, to me, because I don't know the reason why tẹ̀sẹ̀ jínsìn láti ní kí Tinubu àti Mákindé caution olóyè Sunday Igboho, because ẹ̀ ń try láti create another fear wípé òkè tí ẹ̀ bá fi lè ṣe the right thing President Tinubu ò ní wọlé àjẹmọ́ àwọn politician wa. A mọ̀ wípé wọ́n cherish vote gan, and that is the problem ta ní ní country yìí. À ń kí ẹ̀ nípa lives àwọn citizen wa, a cherish vote jùlọ. You can't, because to me tó bá jẹ́ pé bí ẹ ṣe fẹ́ try láti bá President Tinubu sọ̀rọ̀ àti Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tí pe àwọn ará bíbá yìí pé ẹ má bà reputation wa jẹ́, tẹ́tí fèsì wọn fúnra yín torí ẹ mọ̀ wọ́n. This is not the first time, this is not the second time, this is not the third time tó máa jẹ́ leader àwọn Fúlàní ó mọ̀ nípa bí wọ́n ṣe kidnap àwọn èèyàn. This is not the first time. Ó ṣẹlẹ̀ níjẹ̀bú-Òde náà, ó ṣẹlẹ̀ l'Àbújá náà, bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ láwọn eré àkọ́kọ́. Ní táìmù ìgbà tó lóye Sunday Igboho lọ sí Ìgàngán ní táìmù yẹn, ṣebí àwọn ọmọ Fúlàní yẹn àwọn ọmọ ẹ̀ wọ́n sá lọ ní ṣùgbọ́n ọmọ kan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọlọ́mọ àwọn ń gbówó fún. Why tí ẹ̀yin tẹ pera yín ní Fulani Social Cultural Organization yìí, why tí ẹ̀ ṣe take action before then kò síjà láàrin Fúlàní àti Yorùbá náà. Ẹ̀yin ṣe business yín nínú igbó, èmi yìí ti lọ, mo ti lọ ra màálù nínú igbó rí lọ́dọ̀ àwọn Fúlàní tó sì mọ̀ wọn tó ṣe mí. Náà tí ẹ̀jẹ̀ wá ń jíyàn gbé yìí, ẹ lè sọ wípé kí government má ṣe the right thing, ẹ lè sọ wípé olóyè tó jẹ́ independent security outfit kó má ṣe nǹkan tó yẹ kó ṣe. Yes, Ọ̀yọ́ state government lè má ti fún láṣẹ, but as long as pé federal government ti fún ní àṣẹ láti lè gba license yẹn, ó lè take àwọn action kankan. Because to me, you can't be threatening the president or threatening Ṣèyí Mákindé because of votes. Tó bá jẹ́ pé àwọn Fúlàní yẹn ti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe, ní gbogbo kíní ń bẹ náà. Nírí. Now, mo fẹ́ play video kan fún wa níbi tí àwọn tíìmù olóyè Sunday Igboho tí wọ́n ti lọ sí inú igbó. Ṣé rí inú igbó yẹn ó tó more than 10 or 20 kilometers sígboro kẹ́lẹ̀ wo bó ṣe jìn tó. Wọ́n jẹ́ create mini village síbẹ̀ yẹn. Wọ́n ní Sẹ́ríkì Fúlàní nínú ibẹ̀ yẹn. Firstly, ibi tẹ́ ń wò yìí, ta ló fún àwọn Fúlàní yẹn pé ibi báyìí o ẹ tẹ̀dó síbẹ̀? Number one nìyẹn. Number two, Sẹ́ríkì Fúlàní yẹn gbogbogbò ta ló fún ní pé kò ó yá wọ́n fẹ́ jẹ Sẹ́ríkì Fúlàní gbogbo bíbà nínú igbó yìí. Máa fẹ́ ká wo fídíò yẹn because ó ní agbára. Ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn. Fídíò yẹn lẹ́yìn. Ẹ wo bí abà yìí ṣe rí.
jìn sí ìlú more than 10-20 kilometers ní síbi tẹ́lẹ̀ yìí igbó ló sàn án gbogbo bẹ̀yẹn o ẹ wo nǹkan tó tẹ̀gbó síbi báyìí. tẹ̀lú ńlá síbi mo máa mú kí tó play video tán mo máa mú video kan wá bí nígbà yìí ló ṣe rí I think commissioner of police l'Abuja wọ́n rán wọn tí wọ́n rán sínú igbó kan exactly bí ìbáyìí ló ṣe rí wọ́n dẹ̀ sọ wípé ibẹ̀ yẹn ló máa ń tọ́jú àwọn tí wọ́n kidnap sí ibẹ̀ yẹn ló ń tọ́jú àwọn tí wọ́n kidnap sí ẹ wo video yẹn. The general area is called Pazi, which falls under Biazi, and we are here. We brought the war to them. We are tired of waiting for them. We had our deployment here since about 4 days ago, and we've been after them. Yesterday we were lucky. Yes, we've been sleeping here. If you look at the vehicles, you will see mats, bread, and other things. Yesterday we even did a party. We slaughtered the ram, isn't it? And then we enjoyed ourselves. So we're happy being here. The kidnappers have been coming in from this area. We got a proper intel and we activated it. We came here waiting for them. Lock ran against them. We neutralized some and we've gotten some. They're here. Just yesterday to this morning, we got them. Some actually escaped with a bullet wound, and then the victims were liberated. They didn't go with any victim. We were able to liberate them. We got 2, neutralized 2, and then others ran, escaped with bullet wounds. As you can see, if they pick from Abuja, once you get to you see this lane leads straight to Kaduna. So they will be beating people like they beat their cows until they get them to a place called Kadaruko or Rijana and Co in Kaduna. So we have mounted here and we're going to remain here. We're waiting for them. Let them come. They will meet us here. Happy being with my men while on the field because that gives them the morale, that gives them the sense of recognition, and also to the effect that when they see me leading from the front, they are also ready to go with me, die with me, live with me, win with me, conquer with me, and return with me. Now, òun lórí tí wọ́n wò yẹn to me tí ò bá tí ẹ jẹ́ ká wá padà sí fídíò eléyìí tí wọ́n rí lọ́yọ̀ọ́ tí ò bá jẹ́ tó bá jẹ́ wípé kò sẹ́nìbọ̀dì tó fún wọn láṣẹ láti kọ́ nǹkan tí wọ́n kọ́ sí ibà ó jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì wóoru bíbà yìí ni torí tó bá máa di alẹ́ there is possibility kò yẹ pé àwọn àbá yìí ni àwọn kidnappers yẹn máa tọ́jú àwọn olùkẹ́ wọn sí mo wá fẹ́ play again káwá máa wò lọ. wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. ó ga o ẹ wo bí wọ́n ṣe kírètì ìlú nínú igbó. ilé gan di báàgì lọ́wọ́ ni. Àti rí wọ́n ti rí fóònù Fulani wọ́n ṣe mú wá ní máa gbé ilé jáde ẹ̀kọ́ gbé jáde ní máa gbé ẹ̀kọ́ ṣe rí àwọn nǹkan tí wọ́n rí nílé yìí táwọn Fúlàní tí wọ́n pera wọn ní social cultural organization Fulani social cultural organization pé tí wọ́n ní pé ẹ̀ẹ̀kan wọ́n lórí Sunday Igboho ó ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tí wọ́n rí lélẹ̀ and ṣe rí èmi believe pé
èmi bìlì pé tí olóyè Sunday Igboho bá ṣe àwọn nǹkan tó ń ṣe àwọn kinní yìí wọ́n máa tún dìde sí because to me èmi rí wípé most of àwọn Nigerian military Nigerian police kò ń ṣe wípé wọn wà competent enough, they are competent, they can do and undo, but some of them are compromised. Wọ́n compromise operation wọn. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀ ìgbà bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ iye wọn tí wọ́n kidnap sínú igbó yẹn ni wọ́n ti lọ try láti fẹ́ rescue wọn. Ẹni tó kú ti kú yẹn bí méjì àti mẹ́ta ló ti kú náà àmì àbí sójà tó wọ́n lọ síbẹ̀. I understand. Now tí wọn ò bá jẹ́ tètè bẹ̀rẹ̀ sí ibi tọ́mọ̀ kan wọ́n lè hide sí because tábà jókòó tábà wò eléyìí ó sọ̀rọ̀ wípé wọ́n hate Fulani ní time COVID-19 tí wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ pé tẹ́ni bá contact tó bá súnmọ́ ilé wọ́n ní ká fúnra wọn distance wọ́n ní ká tún má jáde kẹ́lí bọ̀dí wà nílé. Now tí àwọn kìíní tí a mọ who is who ní àwọn Fulani tájẹ mọ̀ wípé kò ń ṣe gbogbo wọn ló jẹ́ bandits. Why tí àwọn ìṣẹ́ gbogbo ẹni tẹ́ wà ní gbó tẹ̀mẹ́ pé Fulani ní ẹ bọ́ síta ẹ kúrò ẹ bọ́ síta náà ẹ wá sí gbòòrò kí gọ́ọ̀mẹ̀ntì provide ibì kan fún wọn ranches tó máa kó màlúù wọn tó máa ti máa ṣe everything sí gbòòrò náà tó bá ti wá ṣe yẹn fún wọn gọ́ọ̀mẹ̀ntì àṣẹ wà wọnú gbó wọn lọ destroy gbogbo nǹkan tó bá wà ńbẹ̀ wọ́n ṣe wá fún wọn ní registration number pókè èèyàn báyìí la fún nígbà èèyàn báyìí la fún nígbà tó bá tiẹ̀ fẹ́ ṣe and meanwhile kí gọ́ọ̀mẹ̀ntì create ranches tó yẹ pé everybody wọn máa wà ńbẹ̀ ẹni Fúlàní tó bá fẹ́ máa sin màálù nínú igbó gbàbọ̀ wá rẹ́ẹ̀tì ibìkan náà ranches yẹn kó fi máa ṣe kí lórúkọ ẹ̀ tẹ́ bá máa ṣe yẹn ẹ padà sí ìlú yín. So to me gbogbo nǹkan tó lè tọ́ ń ṣe ń bíbá yìí sí èmi ò rí pé èmi ò rẹ́nìtì tó wà ń bẹ̀ because èèyàn mọ́rí ìzù náà Fúlàní àwọn Fúlàní tó wà ń bẹ̀ tó da wọ́n pọ̀ dáadáa o mi ì sọ wípé wọ́n pọ̀ tó jẹ́ pé èèyàn gidi ni wọ́n no doubt about it but àwọn tó ń barúkọ wọn jẹ́ ti pọ̀ jù and government need láti yànnàná kọ́ńtà láti separate wọn pókè eléyìí èèyàn tó dání àwọn eléyìí bandit làwọn lè so any Fulani tó bá ń condemn nǹkan tó lóye Sunday Igboho ṣe èmi rí wọn gẹ́gẹ́ bíi pé kí n so torí ọ̀rọ̀ táwọn Fulani social cultural organization tí wọ́n sọ sí èmi rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n kàn fẹ́ ti politics bọ́ ni wọ́n fẹ́ fi tribal bọ́ wọ́n fẹ́ fi wọ́n because ẹ mọ̀ wípé kíní yìí ń pa wá lára nígbà tí wọ́n ń jí àwọn èèyàn gbé tó ń bè orú ti Ìgbòho tí wọ́n tó lè Sunday Igboho lọ wọ́n from 300 million wọ́n bẹ̀bẹ̀ sí 150 million ẹ kò imagine wọ́n tún ní kó tún lọ gbé ransom èyí tí wọ́n lágbára fún wọn wọ́n tún pa ẹnìkan nínú ẹni tí ó gbé ransom wá ẹ̀jẹ̀ wá sọ wípé irú àwọn ẹ̀jẹ̀ jáde ẹ̀yìn Fulani social cultural organization gbà yẹn jáde ń táìmù yẹn o kẹbẹ̀rẹ̀ sí sọ wípé ẹ̀yin Fulani ẹ̀yin bandit ẹ̀ má barúkọ wa jẹ́ pẹ̀lú jáde ń táìmù yẹn o disassociate ayé pẹ̀lú ẹ̀ silent. Nísìnyí wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́ọ̀nù àwọn leaders Fulani tó wà ní community kọ̀ọ̀kan ẹ̀ṣẹ̀ wá jáde ẹni pé kí wọ́n máa wọ́ọ̀nù lóye Sunday Igboho kí ló ṣe kí ni nǹkan tó ṣe ẹ jẹ́ ká wá fídíò yẹn lọ. tó bá ti jẹ́ kó sì ń kẹ́ fún àwọn padà àbí. àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan wọn ò ṣe trust. eléyìí tó mọ̀ tó bá ti fẹ́ bá orúkọ àjẹ lókun ilé wa gbogbo àwọn àní òyìn tí mo sì rábà kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa jẹ lókun ṣùgbọ́n ẹ jẹ́ sọ́mọ kan ní ìsìn ọ̀wà lè ṣe ẹ ká wọ́n sọ pé ṣé máa gbé inú rẹ̀ ló mọ̀ má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. Imagine gbogbo àwọn tó wà ní bíbá yìí tó ń gbé ìbà gbogbo wọn dà tó bá jẹ́ pé kò sí nǹkan tí wọ́n ní lọ́wọ́ bó ṣe wà yẹn wọn ò ní láti sá
wọn ní láti sá lọ ṣèbí ọ̀kan ló dúró gbogbo àwọn tó wà lábàáyé gbogbo wọn. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive 30 minutes drive to the main road. imagine. tèmi ní pé tí wọ́n bá ṣe investigation lórí àbá yìí tó bá discover pé àbá yìí wọ́n ó jẹ́ kí wọ́n ṣe bí wọ́n ṣe ti Àbújá yẹn ni ó jẹ́ kí wọ́n destroy gbogbo bíbá yìí because firstly ta ló fún wọn nílẹ̀ yìí ṣe rí àwa Yorùbá yìí ní ìwà tó jẹ́ pé atẹnujẹ Àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. wọ́n láwọn kan tó ń dáná wọ́n sá lọ kí ni nǹkan tó sá fún kí ni nǹkan tí wọ́n sá fún tó bá ń ṣe wípé wọ́n ní skeleton ní kọ́ńbọ̀dù wọn. èèyàn kan ló dáná ìlú tọ́ iná kan lélẹ̀ nǹkan wọ́n ń sin nǹkan lọ́wọ́ lélẹ̀. Wọ́n kàn ń ṣayé lọ ń bí i. Ẹ bá yí ìlú lẹ́ẹ̀kan. Ayé àgbà mi ni. Wọ́n dẹ̀ dá lulẹ̀ oníwú ẹ̀ lọ, wọ́n kàn dẹ̀ ń yọ ọlẹ̀ lọ. ṣẹ́rí to me nísìnyí kò sí Fúlàní tara ẹ̀ mọ́ but everybody ló mọ̀ wípé gbogbo Fúlàní kọ́ ni ó jẹ́ bandit because àwọn tó dá pọ̀ dáadáa nínú wọn but for now ẹni láti máa sọ̀rọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní ṣáìdì wa ń bí báyìí kí àwọn gọ́ọ̀mẹ̀ntì wá take action lórí ẹ̀ because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé ẹ̀yin náà ni wọ́n ń gbé tí wọ́n ń béèrè ransom lọ́wọ́ ẹ̀ tí wọ́n pa tí wọ́n ń rape tí wọ́n ṣe so many things ẹ̀yin náà ní dùn náà because to me èmi kàn rí nǹkan tó fẹ́ tó fi ń wọ̀n lórí Sunday Igboho yìí ni pé wọ́n kàn fẹ́ create another wàhálà ni and I'm sure Sunday Igboho pa anybody kò ní kí àwọn Fúlàní má ṣayé wọn kò ní kó má ṣe nǹkan tí wọ́n fẹ́ bọ̀ nǹkan tó sọ ni pé ẹ padà wá sí gbèrè náà kó tiẹ̀ kọ́kọ́ clear inú gbóyè náà because wọ́n jẹun lọ́wọ́ wọ́n jẹ sá lọ ẹwọ nílé sẹ́ríkì wọn ẹwọ ibi tí sẹ́ríkì wọn wà ta ló fi sẹ́ríkì yìí inú gbòyì tó jìnà tó ta ló fi jọba ta ló fi jẹ baálé ẹ̀wọ̀n sẹ́ríkì ẹ kàn imagine. ṣé nǹkan tí nǹkan máa sọ ni pé gbogbo àwọn Fúlàní tó wà nínú igbó yẹn kò sí bó ṣe lè rí kó má ní àwọn information kìíní lọ́wọ́ wọ́n refuse láti sọ fún àwọn agbófinró ni wọ́n refuse láti sọ fún àwọn ìjọba ni torí àwọn lọ súnmọ́ àwọn bandit yẹn nínú igbó káti ẹ̀ sọ wípé òkè wọn ò sí lára wọn bọ̀ wọ́n súnmọ́ wọn wọ́n máa rí àwọn action àwọn kọ̀ọ̀kan pé àwọn ẹni yìí ẹni ibi ni wọ́n wáì tí wọ́n ṣe tètè sọ fún àwọn gọ́fìmẹ̀ntì pé nǹkan báyìí ṣẹlẹ̀
everybody ló mọ nǹkan tí wọ́n ń try láti ṣe because wọ́n believe pé àwọn làwọn nílẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ní Nàìjíríà yìí and we need to stop that. To me gbogbo threat pé kí President Tinubu àti Makinde àtàwọn South West governor kí wọ́n stop olóyè Sunday Igboho, they cannot stop him because you guys cannot just be committing atrocity in this Southwest. It's getting too much and it's getting out of hand. You cannot continue committing crime day by day and you think because you have power ẹ máa wá jẹun lórí ẹ. It's not going to happen. People are dying day by day. Àwọn èèyàn ń san owó, wọ́n ta lé wọn, wọ́n ta ọ̀nà wọn torí pé wọ́n fẹ́ san ransom fẹ́ yìí kan. And ẹ jẹ́ believe pé torí pé ẹ ní population tó bá ti tó time election ẹ máa fi threat àwọn government. Though àwọn government ló lè fall yẹn fún yín. Mo fẹ́ ṣe program kan because mo fẹ́ really ṣe program kan pé kí ló ń cause terrorism tó bá kí ń ṣe wípé àwọn government ló ń sún àwọn èèyàn kan gírí. Olóyè Sunday Igboho yìí sìn wọ́n ti ń gbógun tì gọ́ọ̀mẹ̀ntì gan ti ń gbógun tì Ọ̀yọ́ state government àti Sunday Igboho wọ́n sí in good time and this is the time tó yẹ kí wọ́n méjì kọ́ collaborate because àwọn ọmọ tó wà ní gbó nínú Ọ̀yọ́ yẹn sìn yes ẹ kò sọ wípé ẹ block wọn ò lè ráyè jáde kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn kí ni authority kí ni nǹkan tí wọ́n capacity wọn tó fi lè cross pèsè àwọn fẹ́ wá strike ní South West tọ́jú strike tọ́jú pa àwọn ọmọ tọ́jú dúdú yẹn live lórí internet ẹ̀ẹ́dẹ́ka bá wa sọ the right thing o ṣe èyí tí àwọn government Tinubu President Tinubu àti Ṣèyí Mákindé àbí South West tó bá fi lè support fún àwọn Fulani to be sincere ẹ kò fẹ́ cause no problem ní South West ni because àwọn èèyàn á dìde pé èyí government yìí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn sọ wípé ẹ fún àwọn power káwọn wọlé pẹ̀lú àwọn ènìyàn ẹ ń yarí and kò tí ì sí new development tó lè make you happy pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí recently pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Oríire community we can't continue doing this to ourselves torí pé I need the votes lórí àwọn èèyàn and Governor Ṣèyí Mákindé you need to look for a way to collaborate with Sunday Igboho either you like it or not because no matter how it is government cannot do it alone ẹ̀yin government náà máa ń sọ lè dá ṣe ẹ collaborate pẹ̀lú àwọn èèyàn. ó rọrùn fún yàn láti jọba ṣùgbọ́n Ọlọ́run ọba ní fún yàn ní ọgbọ́n àti òye láti fi lò ó ọgbọ́n àti òye ìmọ̀ làákàyè tẹ́ máa fi lò Elédùà àfi fún yín. Oòduà tó jẹ́ bàbá wa àwa fi fún yín o. Nígbà tí wọ́n ní ẹ fún láàlú ní ẹyọ ti láàlú ẹlòmíì lè máa mọ̀ ọ̀tọ̀ ń pè ní láàlú ògiri òkò nílẹ̀ Yorùbá àwa kì í wó èṣù nílẹ̀ Yorùbá ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó takò wípé kí a máa láyín àbí ká máa bú èṣù ṣàṣà ní ìlú tó tẹ̀dó nílẹ̀ Yorùbá tí wọ́n fi èṣù tẹ̀dó ṣàṣà ní ọjà tó lálùbáríkà nílẹ̀ Yorùbá tí wọ́n lé èṣù síbẹ̀ àfi tí wọ́n bá lé èṣù síbẹ̀ àṣẹbẹ̀ ò lè dúró torí wọ́n ṣe eré ṣùgbọ́n ẹlòmíràn ní ẹni tí ẹ̀sìn ti wọ̀ lórí. We normally call them the religion fanatics. Ẹni tó bá ti gba ẹ̀sìn nígbà òdì ó máa ń dẹni ẹ̀sìn ni. Inú mi máa ń dùn wípé kábíyèsí wọn jẹ́ ọba tó wà inferior. Nǹkan tí wọ́n gbà wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe dáadáa. Especially lórí àṣà àti ṣẹ̀dálẹ̀ wa gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo ní àṣẹ láti sọ wípé kábíyèsí ẹni láti pé ọ̀pọ̀lọpọ̀ amórí adé wá o nǹkan tí ń wọ́ o nǹkan tí ń bàjẹ́ o tí ìlú bá máa dá ọwọ́ ọba ló wà o
ìwọ̀n bá dẹ máa blame olóṣèlú mọ́ o ibi tí nǹkan ti wá tó ti wọ́n wá orísun àtàwọn bá ní yẹ kó mẹ́ ní Kábíyèsí ẹ má wòrán yín lọ́mọdé o bàbá ilẹ̀ Yorùbá lẹ jẹ́ o ẹni láti bá wọn Kábíyèsí sọ̀rọ̀ dáadáa ọba nígbà yìí tó jẹ́ ọ̀rẹ́ mi tó adé ń pò ó àti pò ó inú òtẹ́ ẹ̀ka tó débí ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀ nǹkan tó torí ẹ̀ lórí oyè tí o bá ti yẹ kó bẹ́ẹ̀ o fẹ́ ba ìbí yẹn jẹ́ ni o fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni ibi kan dẹ̀ ni wọ́n ti ń bàjẹ́ àwọn ìlú kéékèèké ni wọ́n ti ń bàjẹ́ Kábíyèsí ẹ sọ fáwọn ìjọba ẹni tó bá mọ̀ pé àṣà Yorùbá òun ò lè ṣe é ìṣẹ̀dálẹ̀ Yorùbá òun ò lè ṣe é kó má wulẹ̀ wá jọba mọ́ o torí ẹni tó ń lọ́wọ́ jù láyé ẹni tó ń lọ́wọ́ jù láyé ọba ló lọ́wọ́ jù o kò sẹ́ni tó ń dọ̀bálẹ̀ fún gómìnà o kò sẹ́ni tó ń dọ̀bálẹ̀ fún pírẹsidẹ́ǹtì o ẹni bó ṣe ń dọ̀bálẹ̀ fún tó ń yí ká ọ̀tún tó ń yí ká ọba ló máa ń lọ́wọ́ jù lórí mẹ́rin àgbáyé bó bá yẹ ṣe ń gbá ọwọ́ yẹn o gbọ́dọ̀ play sacrifice yẹn tó o bá lè play sacrifice you don't eat your cake and have it at the same time Kábíyèsí gẹ́gẹ́ bí olórí ọba ẹni ṣe láti ṣe bẹ́ẹ̀ gbogbo economy tó dàrú yìí gbogbo insecurity tó wọlé Yorùbá yìí gbogbo ẹni tó wọlé Yorùbá yìí ọ̀rọ̀ àwọn gómìnà wa tó wọ́n tù ló fà ó I said it bold and confirm o ṣe research níbẹ̀ yìí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú ìlú Nàìjíríà ibi ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí affect so mo bẹ̀ yín àwa tá à ń ṣe kíní à ń rí ipa ẹ̀ wọ́n pé wèrè ní ó fa pé ewúrẹ́ òfin jẹyán ẹ mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ àwọn olóyè yìí kan wà bí tó mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ ìgbà kan tá a máa ń wá bíbà yìí aṣọ bíi ọ́pnẹ́pà la máa ń wọ àwọn agbádá tó dáa tó báyìí àlọ́ mọ́tò tó dáa tó báyìí ṣùgbọ́n nígbà yẹn táwa ń ṣọdún òdu àwọn kan wọ́n fi àṣeyẹ pé wọ́n kàn kóra wọn wọlé Ifẹ̀ wọ́n dẹ̀ ṣe wúrúwúrú wọn lọ pé kí ni wọ́n ń ṣe ibi kí ni wọ́n ń ṣe ní òru àfi gbé wa débi tá a fi jàre Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá sọkẹ́ni wàá sọ fún mi pé torí pé mo ti jàre tí wọ́n á ní mo fẹ́ pọ́nìṣ ara mi bíi elite kí wọ́n á gbàgbé orísun mi wọ́n ní odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa ń gbẹ ni ìyẹn ló ti mú wa débi ìbàlẹ̀ ni o àti wàá dúpẹ́ ni o tí Ọlọ́run bá lo irúmọlẹ̀ tó bá gbéyàn débi kan o gbọ́dọ̀ gbàgbé orísun irúmọlẹ̀ yẹn kì í ṣe Olúwa nìkan àṣetolókun àṣetí láàlú yìí èèyàn mélòó ló lè fèsì ọdún láàlú kó ṣe boldly but à ń ṣe kò dẹ̀ lè bu wa lọ́wọ́ torí ìkọ́ta bá lọ́wọ́ bàbá ńlá wa ni inú mi wá dùn wípé lórí mo ti gbọ́ oríṣiríṣi pé kúlẹ́dẹ̀ ń ṣe ọdún Odùduwà mọ́ni lọ́wọ́ ṣe bọ́ọ̀ni lónìí ṣé ká máa ràn ní lọ́wọ́ wọn ni ṣé ká wá dá gbogbo ẹ̀dá Kábíyèsí Ọ̀ọ̀ni ni ọdún tó wà nílé Ifẹ̀ bá ṣe gbọ́ nítọ̀ ẹ̀wọ̀n ní ọjọ́ kan nìkan ni wọ́n ń ṣòro nílé Ifẹ̀ ṣé Kábíyèsí Ọ̀ọ̀ni ló máa wá ṣe ọdún 365 years nìkan ni 365 days nìkan ni káwọn ọmọ Yorùbá má rọ Kábíyèsí lọ́wọ́ Kábíyèsí ẹ ṣọ́ra fún àwọn Yorùbá pẹ̀lú àwọn advice oríṣiríṣi ìjà bàbá Awólọ́wọ̀ Àtàkíntọ́lá Yorùbá ló dálẹ̀ o ìjà èmi àti bàbá Fáṣẹ̀kótókù àwọn Yorùbá ló dálẹ̀ o tó bá ti rí pé ibì kan ti dá wọn máa ti wọ́ bọ̀bẹ̀ gbogbo àwọn ọba wọn lè fi unite lẹ́yìn àwọn Yorùbá náà wọn alágbára Yorùbá náà ni òjẹ́ ó ṣe o tí ọba lẹ Yorùbá ò bá lẹ unite kò sí bí ilẹ̀ Yorùbá ṣe lè mú forward so iṣẹ́ wà lọ́wọ́ gbogbo wa láti ṣe olùdókòwò lọ́wọ́ yín wípé ẹ̀ ń fi àyè lẹ̀ especially àwọn ọmọ wa tó wọ́n láti òkè òkun yìí pride ló jẹ́ fún wọn wípé wọ́n wá ṣọdún bíbà yìí wọ́n fojú kàn yín wọ́n dẹ̀ wọnú ààfin yìí ó jẹ́ history ó dẹ̀ ti jẹ́ ìsúlù fún wọn so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba Ifẹ̀ wípé yí Kábíyèsí lọ́kàn padà láti máa ṣe wọ́n ṣe ń ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn
pẹ̀lú kábíyèsí tí máa ń wò yí dábàá ń ṣe festival àbàní kárí ọba rèé torí àwọn ẹlòmíì wọ́n bá jọba wọ́n wá gbé kírọ́ọ̀sì sọ́rùn wọn nílò lè tẹ̀ mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọba bá lórí gbogbo ẹ̀sìn ni àti Christian àti Muslim ọba lórí gbogbo ẹ̀ ọba lọ ṣọ́ọ̀ṣì ọba lọ mọ́ọ̀sì ọba dẹ̀ ṣe ti ṣẹ̀dálẹ̀ nǹkan tó ń pè ní ọba nìyẹn bẹ́ẹ̀ ọba fẹ́ rí àlùfáà èyí ń dọ̀bálẹ̀ fálùfáà o ẹ̀yọ́ máa ń tẹríba fálùfáà ní ṣùgbọ́n ọba lẹ̀yọ́ máa ń dọ̀bálẹ̀ fún tí obìnrin bá dẹ̀ dé ọ̀dọ̀ ọba akúnlẹ̀ ẹ wo èyí ọ̀pẹ́ níwọ̀n nígbà tó dé ọ̀dọ̀ yín ó kúnlẹ̀ ó yíká ọ̀tún ó yíká òsì kò sí position kan tó máa ń fún respect tó bẹ́ẹ̀ ju ọba nílẹ̀ Yorùbá lọ so mo kí yín kábíyèsí fún iṣẹ́ takuntakun wípé àwọn irúnmọlẹ́wà tó ti filẹ̀ ẹ̀jí wọn dìde ṣùgbọ́n wá ṣiṣẹ́ lórí òṣùpá díò ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ o ó ṣe máa padà sílé Ifẹ̀ o torí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òṣùpá díò òun náà lọ fi dá Magic Kingdom lẹ̀ ní United States ìkan ńlá ló sọnù nílẹ̀ Yorùbá bẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ ọba tó ti sọnù nílẹ̀ Ifẹ̀ àti ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bá àwọn òyìnbó sọ̀rọ̀ wọ́n dá padà wọ́n ti ń dá ti Benin Republic padà wọ́n ti ń dá àwọn Áfíríkà kan padà pọ̀tà wá dákẹ́ ó yẹ kí a bẹ̀rẹ̀ kí a máa pe àwọn olúwèé ìròyìn láti máa kọ lẹ́tà láti gba gbogbo nǹkan wa tó ti sọnù kí ilẹ̀ Yorùbá kó lè tùbà ó lè túṣẹ mo kí yín kábíyèsí ẹ̀kọ́ àwọn délégéètì wọn tí ó ṣẹ̀fẹ̀ darapọ̀ mọ́ wa àti ẹnìkan tí wọ́n pè lẹ́ẹ̀kan Mrs. Olúwatóyìn Olúṣílẹ̀ wá kí kábíyèsí àti OBJ ní Freiburg ẹ̀ wá kí kábíyèsí wọ́n máa yọ̀yìn sẹ́tì mo kí yín kábíyèsí o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Oh,
Ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀. Ẹ jókòó. Mo kí gbogbo delegate OPU tó wà lórí ìjókòó. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin leader OPC tó wà lórí ìjókòó. Mo kí ẹ̀yin Southwest security stakeholders lórí tó wà lórí ìjókòó náà. Mo dẹ̀ kí àwọn ambassadors wa àtàwọn planning committee. Mo kí ẹ̀yin oníwèé ìròyìn náà o. Kábíyèsí ní jẹ́ kí ọ̀rọ̀ wa sún yín ní ọdọọdún ni o. Kò sí báyìí fẹ́ wá ṣe ọdún Oòduà táà ní kọ́kọ́ wá kọsẹ̀ ní ààfin, táà ní kọ́kọ́ wá kí ẹni tó lọ́dún. Ọdún Oòduà ẹ̀yin lẹ́ni, àwa kan ń promote ẹ̀. Ọba ìlú òun ni custodian of culture and tradition. Kò sí bí ará àta bó ṣe lè wá ní ọdún mọ́ ọba ìlú lọ́wọ́. Ọlọ́kàn rán wa gẹ́gẹ́ bí ẹni tí ó máa gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ lórígun mẹ́rin àgbáyé under the platform of Ológun Festival Foundation tó ti yàtọ̀ sí OPC. Ìyẹn ló gbé wa níbí báyìí. Inú mi dẹ̀ dùn wípé látijọ́ ta ti ń bá bọ̀ jẹ́ kí ọ̀rọ̀ wa ó sinmi. Ẹ ń gbìyànjú láti gbà á lálejò dáadáa. Kò yí sí kí Ọọ̀ni kó tó create bí 2 hours apart from festival láti gba àwọn delegation ní àlejò. So kábíyèsí mo fẹ́ sọ fún yín pé àmọ́ lóore o ní agbára Ọlọ́run Elédùmarè ajẹ́kẹ̀pẹ́ lórí ìtẹ́ bàbá yìí. Ìtẹ́tẹ́ wà yóò ní tayín tí ó ẹ̀pẹ́ láṣẹ.